ẹ lọ gbé 250,000 fún mọ̀mọ́ ẹ̀ kó fi ṣàdúrà fún ìyá yẹn gan òwúwa alálùbáríkà, ìyá yẹn gan òwúwa dáadáa tó fi lè gba owó lọ́wọ́ àwọn tí ń lè gbówó fún kó tó ṣàdúrà fọmọ ẹ̀. A jẹ́ pé ìyá náà ṣàdúrà fún nítorí owó ni, ìyá yẹn ò ṣàdúrà tinútinú, tí ìbá ṣe owó tí ìyá rí a jẹ́ pé ìyá ò ní ṣàdúrà. Tí n bá fẹ́ rí ìyọnu màmá mi tí mo gbé bí ìyá mi ṣépè tí mo disgrace ìyá mi, ṣówó ló yẹ kí n lọ fi bẹ́ẹ̀. Ṣé bí nígbà tí Àgbàlá Gabriel nígbà tó mú Muyideen lẹ́gbẹ̀ẹ́ títì ó invite mọ̀mọ́ ẹ̀, ṣé mímú ìdí ni disgrace ìyá tó bí lọ́mọ ni? Gbogbo ayé ti wá ojú bí ìjàbíjà ká bára wa jà lórí mídíà, ká gbéra wa lọ court, ká fọlọ́pàá tírẹ́tì ara wa, ká fi kú tírẹ́tì ara wa. Owó kóòtù là ń ná wa mùsùlùmí, owó ká pera wa lẹ́jọ́, kárẹ́ nìkan tó lókìkí nu wa gbogbo ẹ ṣe máa wọ mi eré táwa mùsùlùmí tá à ń sá ni, especially ẹ̀yin àfáà. Gbogbo ẹ̀yin àfáà tẹ́ ẹ dìde láti ran Muyideen Àgbàlá Gabriel lọ́wọ́ sí i. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Àgbàlá Gabriel ló sọ ọ́ dẹni tẹ́ ẹ mọ̀ o. Nígbà tí Muyideen wà lẹ́gbẹ̀ẹ́ títì ẹ rí ẹ mọ̀ o, òun ló sì mọ̀ yín. Nígbà tí Muyideen wà lórí àpáta kò rí mùsùlùmí kankan gbé nígbà yẹn o. Gbogbo àwa mùsùlùmí ayé kárí ni la máa ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa fẹ́ràn kárí ni. Àwọn olówó mùsùlùmí, àwọn ọlọ́lá mùsùlùmí, owó kárí ni la máa ná. Owó kan lè mọ̀ pé mi ni mo ṣe. Níjọ́ tí ebi bá fẹ́ pààyàn kú, tí ìyà bá fẹ́ jẹ́yàn kú, táyẹ̀ bá fẹ́ jẹ́yàn pa, ẹ̀yin mùsùlùmí ò ní ṣe láàánú gbà yẹn. Kódà kó wá mọ sùn sẹ́nu ọ̀nà yẹn ò ní ṣe láàánú. Ẹ ò ní ṣe lórí. Ó dìgbà tẹ́ ẹ bá wá rí pé wọ̀ sí kékeré wá ta bá bóyá àwọn kìrìsìtẹ́nì kan gbé wọ́n fẹ́ ṣe lóore, bóyá wọ́n fẹ́ rí bákan ẹwà ìgbà yẹn lẹ́ máa fẹ́ prove pé aláàánú náà wà nínú Islam, olóore náà wà nínú Islam, àwọn tá a lè ṣàánú náà sì wà nínú Islam. Ìgbà yẹn lẹ́ máa fẹ́ prove ẹ̀, but kẹ́ ẹ ṣàánú yàn láti lẹ̀, kẹ́ ẹ gbé èèyàn dìde nínú ẹrọ̀fọ̀, kẹ́ ẹ wá sọ ọ́ dé èèyàn, ẹ kì í ṣe o. Àwa mùsùlùmí a kì í ṣe. Àmọ́ tó bá ti di àsìkò kárí ni mùsùlùmí a máa jáde, wọ́n á máa dìde ìrànlọ́wọ́. Ibi tí Muyideen ti ń ṣe tó ti ń ta ká chájà lẹ́gbẹ̀ẹ́ títì, àìmọye àfáà ló ń kọjá ń bẹ̀ o. Wọn ò pé kó súnmọ́ wọn bèlé pé wọ́n interview ẹ̀dẹ́ pé wọ́n bí léèrè tó sí tó sáyé ẹ̀dá bẹ́ẹ̀ o. Àmọ́ gbà t'Àgbàlá Gabriel tó hé lẹ́gbẹ̀ẹ́ títì yẹn, tó hé lẹ́gbẹ̀ẹ́ títì yẹn sìn ó gbé wá sójú ayé. Nígbà tí Àgbàlá Gabriel kọ́kọ́ gbé àfáà yìí jáde, kó tó kọ́ gbé Muyideen jáde, tẹ́ ẹ̀ ń gbọ́ táwa mùsùlùmí tààgbẹ̀ ń gbọ́ pé Muyideen náà pé orúkọ rẹ̀, Muyideen náà pé orúkọ mùsùlùmí leléyìí. T'Àgbàlá Gabriel wá dúró ní pé òun fẹ́ ràn án lọ́wọ́ nígbà yẹn. Ìgbà yẹn ló yẹ kẹ́yìn mùsùlùmí ó ti já gbà. Tó bá yẹ pé lóòótọ́ mùsùlùmí ni wá, tó bá yẹ pé lóòótọ́ kì í ṣe iṣẹ́ kárí ni là ń ṣe, tó bá yẹ pé lóòótọ́ iṣẹ́ kan lè rí pa ló ń bá wa ká, àwa náà ń ṣàánú, àwa náà ń ṣe orí. Ibo lẹ́wà níjọ́ tó ń ráre, níjọ́ tó ń ṣẹ̀sìn, ibo lẹ́wà níjọ́ tó ń ta ká chájà, ibo lẹ́wà níjọ́ tó ń ráre nínú go slow, ibo lẹ́wà níjọ́ tó ń rùn pa, ibo lẹ́wà níjọ́ tí òjò ń pa Muyideen, ibo lẹ́wà níjọ́ tó ń gbà nílé bàbá Jẹ̀bú tó ń fowó tó bá pa tó fi ń ta tẹ́tẹ́, níbo lẹ́wà nígbà tí Muyideen sábẹ́ bridge, ibo lẹ́yìn mùsùlùmí ayé wà nígbà yẹn. Gbogbo ayé ti wá ojú bí ìjàbíjà ká bára wa jà lórí mídíà, ká gbéra wa lọ court, ká fọlọ́pàá tírẹ́tì ara wa, ká fi kú tírẹ́tì ara wa. Owó kóòtù là ń ná wa mùsùlùmí, owó ká pera wa lẹ́jọ́, owó ká pera wa lẹ́jọ́, owó ká para wa nú jẹ́, owó ká hanra wa léèmọ̀, kárí ẹni tó ti gòkè nínú wa, ká bá sáré bá ti fẹ́ fà wálẹ̀, ká fẹnu bà ti ra wa jẹ́, ká fẹnu táṣìírí ara wa,
kárẹ́ nìkan tó lókìkí nu wa gbogbo ẹ ṣe máa wọ mi eré táwa mùsùlùmí tá à ń sá ni especially ẹ̀yin àfáà tẹ bá rẹ́ nìkan tó lógo nu yín eré bẹ́ẹ̀ ṣe máa fà wálẹ̀ lè máa sá. sísítà mi Gloria Popson àbí àti sísítà yìí mo like àǹtí ìgẹ̀ blogger ni ó dẹ̀ máa gbé ṣe àwọn àfáà dáadáa. I really love this sister. Sister mi Gloria mo kí yín ṣe gan Ọlọ́run á bá mi wà pẹ̀lú yín ẹ ní ṣiṣẹ́ ṣe lágbára Ọlọ́run. Mo like àti yẹn, she's very loyal woman, peacemaker ni, ó face anybody àti Christian àti anybody. Ẹ ní ya wèrè lágbára Ọlọ́run, ẹ ní kúkú òjijì. Àwa àfáà ibi kó bàjẹ́ yẹn la máa dúró sí, àmọ́ tá a bá wá rí pé ẹ̀gbin tá bá mùsùlùmí kan tó wá fẹ́ dà ikú bí àwọn Christian fẹ́ fi pa àwọn àṣẹṣẹ wa máa jáde pé I know mùsùlùmí ni náà ṣe bẹ́ẹ̀ mọ̀ pé mùsùlùmí ni tẹ́lẹ̀. Ẹ mọ̀ pé mùsùlùmí ni tẹ́lẹ̀ náà. Àmọ́ ńgbà tẹ́ ti wá rí wípé ẹ̀kan ẹ fẹ́ fi ẹ̀yin náà fẹ́ fi ara Muyideen ẹ fẹ́ fi lórúkọ ẹ fẹ́ fara Muyideen ẹ fẹ́ fi ẹ̀yin náà fẹ́ fi gain a ground ẹ fẹ́ fara Muyideen ẹ fẹ́ fi prove Islam tó bá yẹ pé lóòótọ́ ẹlẹ́sìn ní tẹ́ fẹ́ ṣe tọ́lọ́hun nínú Àgbàlá Gabriel níbẹ̀ yẹn àwọn mùsùlùmí ṣì pọ̀ ńbẹ̀ tí wọ́n bá ràn lọ́wọ́ lọ síbẹ̀ ẹ lọ invite gbogbo wọn ẹ kó wọn jọ síbi kan ṣàánú gbogbo wọn lẹ́ẹ̀kan náà tó bá yẹ pé lóòótọ́ lólóore ni. Muyideen ní kọ́kọ́ ni muslim tó ń convert sínú Christian nítorí pé wọ́n ṣàánú àbí torí pé wọ́n ràn lọ́wọ́ ó ní kọ́kọ́ ni muslim. Obìnrin kan tí mo sọ lọ́jọ́ kan pé wá láti Ghana ó wáyé ìrànlọ́wọ́ wá sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel ipe ó padà kábàámọ̀ kó òun wá mùsùlùmí ni. Irú àwọn obìnrin bẹ́ẹ̀ tá a bá gbé wọn wá sórí mídíà yìí pẹ́yìn mùsùlùmí ayé bá wa ṣàánú obìnrin ẹ̀ ní ṣàánú, pẹ́yìn mùsùlùmí bá wa rọ obìnrin lọ́wọ́ ẹ̀ ní ìrànlọ́wọ́. Àmọ́ ńgbà tó wó kárí ní dé ẹ̀yin àfáà wá dìde ẹ wá mú Muyideen ẹ wá mú pé yes ó yá ẹ wá ń gbàgé lé lọ́wọ́ Muyideen ní òdọ́lọ́ mọ̀ ẹ ti ń jẹ́ kó yí àwọn èèyàn ẹ̀yin náà ti ń jẹ́ kó yí àwọn èèyàn wípé kì í ṣe torí ìfẹ́ Ọlọ́run ní kó fi wá gba ìsìláàmù mọ́ nítorí pé ẹ ò mú Muyideen padà wá sínú Islam nítorí tọlọ́run o kì í ṣe torí tọlọ́run lẹ́ṣẹ̀ ṣe ń tẹ́ ń ṣe yẹn o ẹ ṣe nítorí tẹ́yìn náà la ilaha illallah Islam wàjámù Rasulullah ilaha tasasu kì í ṣẹ̀sìn ẹ̀tàn jẹ́ tí màmá olówó kan bá dìde wọ́n bá ní ẹ lọ gbé 250,000 fún mọ̀mẹ́ ẹ̀ kó fi ṣàdúrà fún ìyá ẹ̀gbọ́n òwúwa alálùbáríkà ìyá ẹ̀gbọ́n òwúwa dáadáa tó fi lè gba owó lọ́wọ́ àwọn tí ń lẹ gbówó fún kó tó ṣàdúrà fọ́mọ ẹ̀ a jẹ́ pé ìyá náà ṣàdúrà fún nítorí owó ni ìyá yẹn ò ṣàdúrà tinútinú tí ìbá ṣe owó tí ìyá rí a jẹ́ pé ìyá ò ní ṣàdúrà. Gbogbo ẹ̀yin àfáà tẹ́ lọ ṣètò yẹn ẹ bá mọ̀ wá sọ lórí mídíà wípé ẹ gbówó lọ fún ìyá Muyideen pé kó fi ṣàdúrà fọ́mọ ẹ bá má sọ bẹ́ẹ̀ o ẹ ṣe mistake o ẹ ti fẹ́ sọ Islam dẹ̀sìn ẹ̀tàn jẹ́ o ẹ ti fẹ́ sọ Islam di ẹ̀sìn partial o kò yẹ kí ẹ ṣe partial àbí ṣe bí nígbà tí Àgbàlá Gabriel nígbà tó mú Muyideen lẹ́gbẹ̀ẹ́ títì ó invite mọ̀mẹ́ ṣé mímú Muyideen di grace ìyá tó bí lọ́mọ ni ṣe gbogbo ó di grace ìyá ẹ̀ ni ibẹ̀ yẹn gangan lọ́dọ̀ Àgbàlá Gabriel tí Muyideen ti fìyẹ́ ẹ̀ṣẹ̀ sìn ibẹ̀ ló yẹ kẹ́lẹ́ kó padà sí kókó lọ gbàdúrà ń bẹ̀ náà kó kọ́kọ́ lọ ṣàdúrà ń bẹ̀ yẹn náà ṣọ́dọ̀ ẹ̀yìn àfáà ni Muyideen ti fìyẹ́ ẹ̀ṣẹ̀ sìn ni àbí ṣe ni mọ́sálásí ló ti fìyẹ́ ẹ̀ṣẹ̀ sìn ṣé bí nínú chọ́ọ̀ṣì ló ti fìyẹ́ ẹ̀ṣẹ̀ sìn àbí ṣe bí láàyè àbí ṣe bí lójú táyé ló ti fìyẹ́ ẹ̀ṣẹ̀ sìn
ó jẹ́ kí ẹ lè gbé wá sójú táyé ibi tó ti fìyẹ́ ẹ̀ṣẹ̀ sí yẹn nígbà tẹ́ wá fẹ́ mú lọ bó kó lọ bẹ̀ yẹ́ yẹn kí yẹ ò yọnu sí kò jẹ́ kí ẹ gbówó fún yẹ́ ẹ̀ á jẹ́ pé ẹ lọ bíráàbù ìyá ẹ̀ nítorí kó bá ṣàdúrà fún ni Islam gbà báyẹn o. ẹlẹ́ẹ̀kejì gbogbo tí Muyideen ṣe gbogbo ẹ̀ ló tako Islam ò faramọ́ tẹ́tẹ́ kí ẹ bá mọ̀ pé ìyàfà yẹn ṣì níṣẹ́ tó pọ̀ tẹ́ máa ṣe ẹ wá fura dáadáa o. Àgbàlá Gabriel ló pọn Muyideen lẹ́ni kò rí pọn instead of kí ẹ kẹ́ wá bí ìjà ṣe fẹ́ parí láàrin àwọn méjèèjì gbogbo awuyewuye tó wà láàrin Muyideen àtàgbàlá ó jẹ́ kí ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ sẹ́tù ẹ̀ tẹ́ ṣe fẹ́ paná ẹ̀ tẹ́ ẹ bá tiẹ̀ máa kọ́kọ́ mú Muyideen pé ṣe wàásù fún pé kó padà sínú Islam kò jẹ́ kí ẹ torí pé orin tẹ́ ẹ fẹ́ ṣe tó wáyé pé lóòótọ́ lẹ fẹ́ ṣètò Ọlọ́run lára àfáà yìí kò jẹ́ kí ẹ fi nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe fún kò jẹ́ kí ẹ fi síwájú fún ó jẹ́ kí ẹ kọ́kọ́ dọ́gbàgbọ́ ẹ̀wù náà ni pé tó tiẹ̀ dọ́lọ̀ mọ̀ kẹ́ ẹ wá kọ́kọ́ wàásù Islam fún náà nígbà tí problem ti dé láàrin òun àti Àgbàlá Gabriel yìí ó jẹ́ kẹ́yìn àfáà kọ́kọ́ wá ẹ kọ́kọ́ ṣe kíni ẹ kọ́kọ́ wàásù Islam fún ṣe mùsùlùmí ló pe rẹ̀ kìdẹ́ ń ṣòun nìkan ni kèfèrí nínú ọmọ ìyá ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ìyá ẹ̀ náà wọ́n ti join Kristẹni nígbà tó wá rí bẹ̀yẹn ẹ jẹ́ wá kọ́kọ́ ṣe wáàsí fún ẹ wá ṣe wáàsí fún ẹ wá gbé padà sọ́dọ̀ Àgbàlá Gabriel ẹ wá ní kápàlá Gabriel ò yọ́nú sí kó ṣàdúrà fún ẹ parí àwọ̀ tó wà láàrin wọn ẹ parí ìjà tó wà níbẹ̀ ẹ dẹ̀ pánà gbogbo nǹkan ẹbí kó má gbèrí mọ́ lẹ́yìn yẹn wá ẹ̀ṣẹ̀ wá pé Muyideen kalẹ̀ ẹ wá wàásù ẹ wá ẹ̀ṣẹ̀ wá ṣe wáàsí Islam fún ó jẹ́ kí ẹ jẹ́ kó gangan fún ara ẹ̀ kó jẹ́ pé ẹ̀mí ẹ̀ ló gbà fún Islam kó jẹ́ pé Muyideen fún ara ẹ̀ ló fi ẹ̀mí ara ẹ̀ gbà fún Islam kì í ṣe ẹ̀mí Muyideen gangan ló gbà fún Islam o nítorí orí tẹ́lẹ̀ fẹ́ ṣe fún nínú Islam ló ṣe wá padà sínú Islam tí kì bá ṣe orí tẹ́lẹ̀ fẹ́ ṣe fún nínú Islam ni kò ní wá sínú Islam because ó fi ní Islam sílẹ̀ tẹ́lẹ̀ kó tó gbẹ̀mẹ̀ pé wọ́n kó tó gbàgbẹ̀ lẹ́mí ìdẹ̀ blame ẹ̀ nígbà tó jẹ́ sí ibi tó ti rí orí gbà nìyẹn ibi tó ti rí àánú gbà nìyẹn tí n bá ṣe tó ṣẹlẹ̀ láàrin òun àtàgbàlá Gabriel ni Muyideen máa di pastors orúkọ yóò dẹ̀ ní yípadà ní Muyideen àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn pastors yẹn ẹ máa gbọ́ pastor Sakariya ẹ máa pastor Yaya pastor Muhammed pastor Kamaru pastor kìnìún kan wọn kì í yóò kọ mùsùlùmí wọn padà kò dẹ̀ sí nǹkan kan tí wọ́n fi yí padà ó jẹ́ kí wọ́n fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé inú Islam yìí la jọ wà tẹ́lẹ̀ ká tó wọnú Kristẹni but ó ń túmọ̀ sí pé oore tẹ́ ṣe yìí tẹ́lẹ̀ fẹ́ ṣe yìí wa ma kanat hijratuhu illa Allahi wa rasuli fa hijratuhu illa Allahi wa rasuli wa ma kanat hijratuhu lidunya aw imratuhu yankihuha fa hijratuhu illa man hajara ilayhi Ọlọ́run ní al-aniyatu qabla al-amali àníyàn pé ẹ fẹ́ jọ àwọn lójú àníyàn pé ẹ fẹ́ jọ wọ́n lójú ẹ fẹ́ jọ àwọn Kristẹni lójú àníyàn wípé ẹ fẹ́ jẹ́ kó yá àwọn Kristẹni pé àwa náà ṣàánú ara wa àánú wà ní Islam náà táwọn Kristẹni bá kọ́ àwọn Islam máa gbà ọmọ wa ní àníyàn pé ẹ fẹ́ fi kàńtà wọn lẹ fi ṣe ẹ fi torí Ọlọ́run ṣe ẹ dẹ̀ tí wá gbàgbé gbogbo foundation tá a bá lé Ànábì ní innamal a'malu binniyah gbogbo iṣẹ́ tá a bá ti fẹ́ ṣe tá a bá ti fi lè pèlè ẹṣẹ́ yẹn òun la máa gbẹ̀sẹ̀ iwájú Ọlọ́run ẹ̀san wípé ẹ fẹ́ pè padà ẹ fẹ́ pè sínú Islam yẹn ẹ fẹ́ fi counter Kristẹni ẹ fẹ́ fi counter Àgbàlá Gabriel ẹ fẹ́ fi counter iṣẹ́wọ́ Gabriel lọ́dọ̀ ẹ̀ òun ló yẹ kí ẹ ṣàánú ẹ kò lè yẹ kó rí bẹ́ẹ̀ ìgbésẹ̀ tó yẹ kí ẹ kọ́kọ́ gbé ni pé ẹ kọ́kọ́ wá bíjà òun àti Àgbàlá Gabriel bó ṣe parí kí ẹ wá jẹ́ kó yé Muyideen pé man la yashkuru nasa lam yashkurullah ìyẹn máa ń dúpẹ́ ni o lọ́wọ́ olórí ẹni
o lè bọ́ sọ́wọ́ àwọn mùsùlùmí lè ní ká mọ̀ ṣe ẹ lórí ẹni tó jẹ́ onísábàbí tó já rí ẹ ṣe lórí òun Àgbàlá Gabriel ó wá jẹ́ kí ẹ kọ́kọ́ tí àṣìlú ìbẹ̀rẹ̀ yẹn bá ti wọ́ òkè yẹn kò lè wà òkè ó yẹ kẹ́kẹ́ ó gbé padà náà kó kọ́kọ́ lọ wáyọnu máa yẹ kí máa yẹn ṣàdúrà fún kó fi tinútinú ṣe kíni kó fi ṣàdúrà fún kẹwàá ẹ̀ṣẹ̀ wàá mú kú mbẹ kẹwàá ẹ̀ṣẹ̀ wàá wàásù Islam fún kẹ́kẹ́ rìn lọ́nà ẹ̀tọ́ tó bá yẹ pé fẹ́ gba Muyideen ò mọ̀rún kí tẹ́ ẹ bá ní kó ṣàlù àlàbóyá ló lè mọ̀ ṣe ó jẹ́ kẹ́ rìn lọ́nà ẹ̀tọ́ ni kò jẹ́ kẹ́ gba ọ̀nà pé ẹ fẹ́ fi kàńtà àbí ẹ fẹ́ fi jẹ́ kó yá àwọn kìrìsìtẹ́nì àbáwọn tí wọ́n sọ̀rọ̀ pé kíníkan bóyá ẹ fẹ́ fi mọ̀ọ́mọ̀ fi kàńtà wọn kò jẹ́ kẹ́ gbọ̀nà báyìí mùsùlùmí kì í ṣe báyìí àfàfọ́ lọ́n ṣọ́ I throw this message to you ẹ̀yin lẹ́ mú Muyideen káàkiri nísìnyí ẹ̀yin lẹ́ mú lọ́dọ̀ màmá ẹ̀ kí wọ́n lọ bẹ̀ẹ́ tó fún màmá ẹ̀ lówó owó pé màmá àfúnyín lówó kẹ́ fi bí ọmọ yín ẹlẹ́sìn ní onímọ̀ ní àfàgbà ní ṣé bọ́lọ́ ń ṣe kọ́ wa nìyẹn ṣé tí n bá fẹ́ rí ìyọnu màmá mi tí mo gbé bí ìyá mi ṣe pé tí mo disgrace ìyá mi ṣówó ló yẹ kí n lọ fi bẹ́ẹ̀ ṣé bó ṣe jẹ́ kí bá nàbí ṣe ní ká ṣe wáyọ̀ ní ìyá wa nìyẹn afáyẹ kí dáadáa ẹ̀ dẹ̀ fa o. ẹ wò ẹ jẹ́ kó flag ẹ jẹ́ kí n close program yìí báyìí pẹ̀lú ògbólọ́ tó bá ti dọ̀la inshallah ẹ tún máa láǹfààní àti máa bá mi pàdé because àwọn flagger yìí wọ́n flag program yìí débi pé mi ò tiẹ̀ gbádùn ẹ̀ gan so ẹ jẹ́ kí n round up program yìí lénìí kókó ọ̀rọ̀ mi tí mo fi jáde lónìí ẹ bá ń sọ fún Afáyàyà Gàmbàrí ẹni kó message mi àbí kó pè mí n tó dá àwọn àtòbìnrin yẹn pọ̀ ká yanjú ẹ̀ bákan náà ẹ̀yin tẹ́ ẹ mú Muyideen sòdí iṣẹ́ pọ̀ tẹ́ ṣe lára àfàyàn iṣẹ́ pọ̀ gan Ọlọ́run á fún yín ṣe àràn yín lọ́wọ́ ẹjọ́ mi ní láǹfààní àti máa bá program yẹn lọ ẹjọ́ kí n bẹ́ẹ̀ ni Àgbàlá Gabriel ló ṣe composition pẹ̀lú anybody ó ṣe orí tọ́lọ ní kó wá ṣe ni but now wọ́n ti fẹ́ sọ di composition wọ́n ti fẹ́ sọ di ìjà wọ́n ti fẹ́ sọ fíìmù yẹn di fíìmù pé kì í ṣe torí tọ́lọ́ náà ṣe ṣàánú Muyideen wọ́n ti ń fẹ́ máa ràn lọ Mọ́kà fẹ́ máa ràn lọ kì í ṣe torí tọ́lọ́ ìjà ẹ̀sìn náà fi dálẹ̀ kọ́lọ́ kójọ kó tọ́ wọn sọ́nà bí afáfọ́lọ́ sọ́nà ṣe máa ń sọ ní pé Ọlọ́run fún yín ní ìdáyà Ọlọ́run tẹ́ yín náà sọ́nà because bẹ́ẹ̀ ṣe rìn yẹn jọlẹ̀ kẹ́ kọ́kọ́ fọ ọkàn Muyideen mọ́ kẹ́ ẹ yọ kankan tí kẹ́ ẹ fọ́ gán kọ́kàn ẹ mọ́ dáadáa kẹ́ ẹ tó lè mú wọ Islam padà torí ọkàn ẹ dọ̀tí àníyàn tó dẹ̀ ní tó fi padà sínú Islam yẹn ó lápẹ́ ẹ sọ pé fẹ́ ṣe láàánú ẹ fẹ́ ràn lọ Mọ́kà ẹ fẹ́ fún lówó nǹkan tí Àgbàlá Gabriel lè ṣe yẹn tí ò ṣe fún yẹn ẹ fẹ́ ṣe fún ẹ fẹ́ fún ní freedom àníyàn yẹn ló fi padà wá báyìí nínú Islam tí kì bá ṣàníyàn yẹn kò rẹ́dí àti ṣe Islam mi ò ní ìjù báyìí lọ lórí ìkànnì lẹ́ni